ìyá àbèjì yẹn náà kò jẹ́ kán dó sójú kan tẹ́ bá wo máa yẹn ojú kan ló ṣì wà ó lè kọ́lé bó ṣe wà yẹn kó ní mọ́tò kó wà òkè dáadáa you understand me ó lè wà òkè dáadáa but tẹ́ bá wo sí room ẹ̀ irú àga tó bá kó sílé ó lè má jẹ́rú ẹ̀ ní ìyá àbèjì máa kó sílé ńsìn ní àwọn twins yẹn máa kó sílé ńsìn because wọ́n ti jáde pẹ̀lú àwọn olówó wọ́n ti ríta wọ́n ti lọ káàkiri pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn so wọn ò dúró sójú kan wọ́n ti ná àgbára báyìí wọ́n ti ná ìgboro wọ́n ti rí àwọn nǹkan tí àwọn èèyàn ń ṣe níta ó ti yé bẹ́yẹn so bí bàbá yẹn bá tiẹ̀ lówó lákàntì jù wọ́n lọ kò ní lúkọ̀kè tó wọn you understand me because of it náà ti tẹ̀ kọjá ó ti yé that life tí bàbá yẹn dẹ̀ ń gbé bàbá bèjì ó sì wà lára wọn up to now tí ìyá bèjì gan fi sọ pé tí wọ́n fi sọ pé nígbà yẹn o torí bẹ́ẹ̀ mi ṣe rí ń sìn pé wọ́n ní wọ́n lọ kọ́mọ sọnù pé wọ́n ní wọ́n kọ́mọ sínú igbó kan àwọn wá kó síbẹ̀ bàtà àwọn wá ń lọ àwọn wá wò pé báwo làwọn ṣe máa kọ́mọ síbẹ̀ yẹn àwọn wá lọ kó ọmọ yẹn padà àgbàtẹ́mi gbọ́ sórí yẹn omi jáde lójú mi níjọ́ yẹn torí mi ò pẹ́ ké bí n ṣe wà yìí nǹkan oníkan ló máa ń ṣe ọ̀rọ̀ tèmi gan gbà mí yóò lè má pa mí lẹ́kún nǹkan oníkan báyìí ló máa ń dùn mí you understand me I cry when I saw that video pé èèyàn máa ọkùnrin kan ní kó lọ kọ́mọ síbẹ̀ bọ́ mo tún wá rò lọ́kàn mi pé tó bá ní kó tọwọ́ bọ ná ó wá tọwọ́ bọ ná ó ti kọ́kọ́ kó lẹ̀ oníbó ṣe rìn síwájú díẹ̀ ẹ̀hún ti wá rí pé kò wẹ̀yìn mọ́ òun wá lọ kó irọ́ ni ìyá àbèjì pa ìyá àbèjì ń pa fóò irọ́ ó ti yé pé ó ní káwọn kọ́ ọmọ yẹn síbì kan báyìí ìgbà táwọn kó síbẹ̀ àwọn dẹ̀ kọ́ ọmọ yẹn lẹ̀ àwọn máa lọ wá ilé òun olówó táwọn máa kó ọmọ yẹn sí àwọn wá rí pé ibì kan wá ní káwọn kó síbẹ̀ àwọn wá rí pé ó rìn síwájú díẹ̀ àwọn lọ kó ọmọ yẹn ìgbà tó kó ọmọ bọ́ná lọ ṣé ilé ni wọ́n lọ padà ìyá àbèjì ń pa irọ́ gan wọ́n kúkú story yẹn ìyá àbèjì kúkú story gan wọ́n kúkú story which is not right ó ti yé a mọ̀ pé máa yẹn tó bá wò ó pé wàá máa wò pé ẹni tí ò ti ẹ̀wù stand mi gan rójú jẹ̀kọ́ ọ̀bù ó ń fọwọ́ ọ̀tún fún kú ìwọ́n máa fún mi 10,000 nígbà yẹn ní school àwọn bàbá òṣì kan àti àwọn guys kan wọ́n máa ń tọ̀yàn gan owó tí ẹni tó ń fẹ́ yẹn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú láìfẹ́ tó jẹ́ fún ẹ ẹlòmí lè fi bà ẹ́ jẹ́ ní school àjàjà ọmọ school yẹn tó bá wo life school ọ̀pọ̀lọpọ̀ ní òmárì tó torí life school tó gbé ó ti yé tó bá fún ẹlòmí boyfriend ẹ tó yẹ pé ẹjọ́ wà school tí ò ní ẹjọ́ ó wá lọ ní man friend kan tó wà òkè tó máa gbé ẹ ní school tó bá fún ẹ lówó ó lè fún ẹ ní 50,000 ó bá tún wá lọ́jọ́ kẹta tó tún wá gbé ẹ á tún fún ẹ ní 50 tó bá tún wá lọ́jọ́ kẹrin lọ́sẹ̀ yìí ó lè fún ẹ bí 150 ní during that period but it's going to be a short message that is to say a relationship that's going to be short ní during that time tó mọ́ ní ó lè jẹ́ 500,000 ó ti yé tó bá ti wá jẹ́ 500,000 wàá máa fi calculate pé wo ìwọ òun fún mi ní 10,000 òun fún mi ní 2,000 òun fún mi ní kiri kan àbáyé ẹ̀ ò ní dání ó dẹ̀ tún máa rí pé kò ní mọ́tò tó bá délé gan tó bá tún wà níbi kan á tún máa sọ fún ẹ pé á tún máa fẹ́ ṣe bí aláṣẹ tó o bá ní ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú àbí kó o ní ìfẹ́ kó o kàn ro fújọ wàá fọ̀ fún gbogbo jímìkì ẹ̀ ó ti yé ìyá àbèjì pa irọ́ ìyá àbèjì parọ́ gan ìyá àbèjì má bínú o ẹ pa irọ́ wà nínú ọ̀rọ̀ yín because tó bá jẹ́ pé ọkùnrin yẹn ò jáde wá kó wá sọ bí wọ́n ṣe number one bó ṣe kọ́kọ́ show album tó ti ṣe némi ọmọ yẹn ó thrill mi pé wọ́n ṣe némi àwọn ọmọ yẹn wọ́n kó wọn dáadáa èrò dẹ̀ wà níbẹ̀ àwọn family dẹ̀ mọ̀ yín both left and right wọ́n dẹ̀ mọ̀ àwọn ọmọ náà màmá wọn gan àti sísà àwọn ọmọ yẹn ti gbé lọ́dọ̀ wọn rí nígbà tẹ́ kó wọn sílẹ̀ tán lẹ kó wọn sílẹ̀ yẹn téèyàn bá ń jà ńgbà mìíràn ẹ lè kó wọn sílẹ̀ during the time gbogbo ìgbà tẹ́ kó ọmọ tẹ́ gbá àwọn ọmọ yẹn sílẹ̀ ẹ sọ gbogbo yẹn ẹ sọ gbogbo nǹkan kan bíi pé ẹ ti fọmọ lẹ̀ rí o ẹ sọ nǹkan kan bíi pé bóyá àwọn ọmọ yẹn àwọn family ìbọ̀bọ̀ yẹn o pé wọ́n ti àwọn ọmọ yẹn náà wọ́n ti kọ́ wọn lọ sọ́dọ̀ wọn rí o ẹ sọ bíi pé ìyá àbèjì bàbá àbèjì náà pé wọn ẹ̀yin náà kọ́ ẹ ti lọ síbẹ̀ yẹn máa lọ kí àwọn ọmọ yẹn pé wọ́n tún ṣe first birthday lọ́dọ̀ àwọn family ọkọ yín yẹn bàbá àbèjì náà ti ṣe first birthday fún wọn but 3 months lẹ́yìn sọ fún wa pé wọ́n ìwà ní under 3 months ni wọ́n ti ní kẹ́ lọ kó wọn dànù lẹ́ti kó wọn padà lẹ́bẹ̀rẹ̀ sí tọ́jú wọn fún ara yín lẹ́ máa lọ jí àtàrodo ní fẹ́ǹsì kejì ó lè lẹ́gà yẹn ná ó lè ó ti yẹn bọ̀ tí a lè ẹ ti ṣàlàyé ara yín pé ẹ máa lọ ṣe àyí tí ń tẹ̀lé sọ yẹn ẹ máa tún ṣe nǹkan tó ṣe nǹkan mímọ̀ ẹ sọ yẹn for people to sympathize with you we don't hate you because me too I've been in your shoe
All right? I've been in your shoe. A home is not built in a day. Ibi tá ti bá yàn àti bó ṣe rí nísìn kọ́ ló matter. Ibi tó ṣe máa jẹ́ ní future. I wish if you believe that these children are going to honor you because àwọn twins yẹn òun ló honor ìyá ìbejì àti bàbá ìbejì. Òun ló honor no. Òun ló honor ìyá ìbejì without those twins torí mi ò rí pé wọ́n ní ìyá ìbejì máa lọ church. Ọlọ́run lo àwọn twins yẹn láti honor yín. If you both of you know that those children are going to be great at this tender age gan, I believe pé ẹni fuck up. Ìyá ìbejì ẹ fuck up. Ìyá ìbejì ẹ fuck up gan. Honestly speaking. Tẹ́ bá dẹ̀ wò pé àwọn ọmọ yẹn ti wà okay nsìn ẹ ní jẹ́ consumer mu bàbá wọn. Ẹ lè fi yẹn ṣe kẹ́ fi dàrin àjò ayé wọn rú. Ó ti yé yín mẹ́rin. Ẹ lè fi yẹn ṣe kẹ́ fi yẹn dàrin àjò ayé wọn rú. Let's understand. Because the father is still alive. And then, as we wọ́n ṣẹ̀ṣẹ̀ ń grow, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà yẹn náà, things may be draw for a young couple. Tẹ́ bá fẹ́ jọ grow together. You understand me? Things may be rough. You understand me? But tẹ́ bá ti wá fìdí mọ́lé náà nígbà tó bá rough. Nítorí pé ní obìnrin gidi ni wọ́n máa ní gbà tí yà ń jọ ń jẹgún, òjò bá tí tòjò wọ́n ní kíní kan àwòdì bàrà nígbà tí yà ń jẹgún, àwòdì bàrà. Ó ti yé? Ìyẹn lè máa ṣe rí àwọn obìnrin kan tí wọ́n bá dúró déédéé tó bá sọ̀rọ̀ àyájọ́ sí ọkọ wọn tó bá ṣe kíríkọ fún wọn nígbà tí ojú bá pọ́n wọn ó máa wá sí ìmúṣẹ but bẹ́ẹ̀ bá ṣépè fún bàbá yẹn kò ní kú toró dá mi lójú pé ẹ máa ti ṣépè fún ní kọ̀kọ̀ ẹ máa ti ṣépè fún ní gbangba ẹ máa ti ṣépè fún ní kọ̀kọ̀ ẹ máa ti ṣe ní gbangba but irọ́ pọ̀ lọ́rọ̀ yín but at the same time as a woman like me tí mo dẹ̀ ti kọjá nínú àwọn ìṣòro kan I can't tell you that mi ní kọ̀ láti sọ tòótọ́ fún yín mi ò hate yín o ó ti yé yín gbogbo relationship tó bá ṣì wà láàrin àwọn ọmọ yẹn tó yẹ kó relationship bàbá wọn ò sọ pé kó máa fún un lówó kò dẹ̀ mi ò dẹ̀ rí pé torí owó àbí nǹkan kan bẹ́ẹ̀ but even their father is okay is not okay is their father and now tí bàbá wọn bá wà tí ò bá tiẹ̀ wà okay òun ní product yẹn òun náà fún láti ọ̀run wá Ọlọ́run ti mọ̀ pé bó ṣe máa rí nìyẹn kó tó fún ní product yẹn ẹ gbọ́dọ̀ mi bẹ́yẹn ó ti mọ̀ pé okay àwọn ọmọ yìí o of course gbogbo nǹkan tí èèyàn máa ń gbà ládùúrà náà láyé ni pé Olúwa jọ̀ọ́ jẹ́ káwọn ọmọ mi ní lárí jù mí lọ Olúwa gbogbo bí tí mi ò dé ní rere Olúwa jẹ́ káwọn ọmọ mi débẹ̀ jẹ́ káwọn ọmọ mi mókè you understand ẹ jẹ́ ká play. wọ́n ní the boy is also a son. Which boy? Which boy are you talking about? Why will she deny the baby boy? Okay, there is one baby boy. I don't know of that baby boy. In fact, I never believe Ibeji have another child. She exposed after she got the twins girl. She must be very careful. You see? Yeah, wọ́n ló bí ọmọ. But to BBC News, she says that's the only 2 children tí wọ́n ní. Wọ́n ṣe sọ òbí mi ṣe gbọ́. Bóyá àdẹ̀gbọ́ dáadáa. Bóyá BBC